àfàìmọ̀ kí ọ̀rọ̀ ìbò yìí má tún mú ẹ̀mí lọ, èyí lohun tó tún ṣẹlẹ̀. Ọ̀nàrẹ́bù Adéwálé Ẹgbẹ́dù ti fi gbètà lórí bí àwọn ọlọ́pàá ti kó jìnnìjìnnì bò lówùúrọ̀ yìí. Gbèsè eré o, àfàìmọ̀ kí oníṣòwò yìí má padà gbóògùn jẹ. Àwọn mẹ́wàá kan ti kó sí gbàgà àwọn ọlọ́pàá, ohun tí wọ́n ṣe náà burú jáì o, ká má parọ́. Ọwọ́ ọlọ́pàá tẹ afurasí mẹ́wàá tó ń ta ẹ̀yà ara èèyàn ní ìlú Ọ̀yọ́, wọ́n sì ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí níbi tí wọ́n ti ń gé ìka àbámọ̀ wọn jẹ. Àbámọ̀ kì í sì síwájú, ẹ̀yìn báyìí ló máa ń wà. Ohun tí wọ́n sì kà mọ́ wọn lọ́wọ́ jẹ́ ohun tó kọjá àfẹnusọ. A gbọ́ pé níṣe ni àwọn ọlọ́pàá bá orí èèyàn gbígbẹ, apá àti àwọn ẹ̀yà ara mìíràn ní ìlú Ṣakí àti Ìṣẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn tí wọ́n fura sí náà ni wọ́n ti fi orúkọ wọn síta fáyé rí: Adam Ibrahim, Nasiru Kabiru, Tijani Wasiu, Abiola Nasiru, Amusa Gbadamosi, Rahim Taofeek, Jimoh Muritala, Sulaiman Busari àti Usman Abdullahi tí í ṣe adàgbàmọ́dànù ẹni ọdún 62. Wọ́n sì ṣàfikún ọ̀rọ̀ wọn wípé onírúurú ẹran èèyàn, oògùn abẹnugọ̀ngọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́. Kọmíṣánná ọlọ́pàá Ọ̀yọ́ CP Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbéngà ti gbóríyìn fún àwọn ọlọ́pàá tó ṣe iṣẹ́ ọ̀hún náà ní àṣeyọrí. Ó ní kí àwọn aráàlú fọkàn balẹ̀ wípé ààbò tó péye ti wà fún wọn, wọ́n sì tún ṣèlérí láti gbógun ti ìwà ọ̀daràn nípínlẹ̀ Ọ̀yọ́ láti ìsinsìnyí lọ. Láàláwọ̀ màníjà sásán àmì pété kan ló wọlé tó onírẹsì fàyàwọ́ nípínlẹ̀ Ògùn. Ohun tó ṣẹlẹ̀ kò ṣẹ̀yìn bí àjọ kọ́sítọ́ọ̀mù ti gba ọ̀pọ̀lọpọ̀ báàgì ìrẹsì lọ́wọ́ onífàyàwọ́ náà. Àjọ náà ló fi ọ̀rọ̀ náà lélẹ̀, wọ́n sì kéde wípé àwọn ti gba ọ̀pọ̀lọpọ̀ báàgì ìrẹsì tó lé ní 2,339, èyí tí iye owó rẹ̀ tó bílíọ̀nù rẹpẹtẹ lọ́wọ́ onífàyàwọ́ yìí. Gbèsè dé o. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kẹjọ ọdún tí a wà yìí ní Ìdíròkò nípínlẹ̀ Ògùn. Àjọ kọ́sítọ́ọ̀mù sì ṣàlàyé wípé ìjọba ti fọ́n fèrè o láì mọye ìgbà, ṣùgbọ́n níṣe ni wọ́n kọ etí ikún sí ìkéde náà, wọ́n sì fi gbígbọ́ ṣe aláìgbọ́. Èyí ló mú kí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ó jáde tí wọ́n sì náwó gán àwọn kọ̀lọ̀rọ̀sí pẹ̀lú àpò ìrẹsì rẹpẹtẹ yìí. Àwọn aráàlú sì ti ń kọminú lórí ìgbésẹ̀ àjọ náà. Wọ́n ní àwọn ò fẹ́ nígbàgbọ́ nínú àwọn ìjọba yìí mọ́, níṣe ni wọ́n máa rí ojú nílẹ̀, wọ́n sì máa wá àìrójú kiri. Bẹ́ẹ̀ lẹ́lòmíràn sọ wípé àwọn kọ́sítọ́ọ̀mù yìí kan náà ni wọ́n máa fi àwọn tó ń kó ìbọn wọlé sílẹ̀, wọ́n sì máa mú àwọn onífàyàwọ́ tó ń kó oúnjẹ wọlé fún wa. Ọ̀nàrẹ́bù Adéwálé Ẹgbẹ́dù ti fi gbètà, ó ní kí àwọn èèyàn wá gba òun. Ó ṣàlàyé wípé níṣe ni àwọn ọlọ́pàá tí mọ́tò wọn tó 10 ni wọ́n yí ilé òun ká o, tí wọ́n sì dé òun àti àwọn mọ̀lẹ́bí òun mọ́lé láti má ṣe rí ọ̀nà jáde. Ó ní ìdí tí wọ́n ṣe gbé ìgbésẹ̀ yìí kò tí ì yé òun báyìí, àti pé àti òwúrọ̀ kùtùkùtù báyìí ni wọ́n ti ṣígun wá láì béèrè ẹ̀ṣọ́ ààbò lọ́wọ́ wọn. Àfàìmọ̀ kí ọ̀rọ̀ ìbò yìí kó má padà dá wàhálà sílẹ̀ o. Àwọn jàǹdùkú olóṣèlú ṣe ìkọlù sí òṣìṣẹ́ INEC ní ibùdó tí wọn yóò ti pín èròjà ìdìbò ní ìlà oòrùn Ifẹ̀ ní aago 1 òru mọ́jú yìí. Ohun tá a gbọ́ ni pé àwọn jàǹdùkú ẹgbẹ́ òṣèlú Accord, èyí tí Àbáyọ̀mí Awórẹ̀mí tí ọ̀pọ̀ mọ̀ sí Yomes, ló léwájú ìkọlù ọ̀hún. Àwọn aráàlú sì ti ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ náà. Ọlọ́pàá ṣe máa yin tí a gáàsì wọ́n gbé kíní lẹ́kẹ̀tẹ̀ wọ́n fi ọkọ̀ màtíríà kan tó wọ́n ní wọ́n máa yin tí a gáàsì wọ́n tún kọ́ màtíríà lọ. Ẹ sọ fún ọmọ ní o, ẹ sọ fún ọmọ ní ẹ̀yin ọlọ́pàá. This is Modákẹ́kẹ́ Wọ̀tẹ́, come and see useless policeman. Àwọn olórí burúkú ẹ sọ fún onímọ̀tò ọgbà yìí ni o. This is their face. Ẹ bọ̀ pọ̀ ọmọ lẹ́ni o, useless people. Àwọn yìí tí a gà sáwọn èèyàn kò sí já kò sí kankan o, kò sí já kò sí kankan o. Gbogbo àwọn coppers, gbogbo àwọn àdó, gbogbo wọn ti sá lọ. Wọ́n ti gbé mọ̀tírí àga àti ẹ̀tìrì, everything ò sí calm. Àwọn olórí burúkú, àwọn ẹni òfò. Ẹ ti gbà bọ̀dẹ̀, ẹ ti gbà bọ̀dẹ̀. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmídọ́gbọ̀n Azan ló ń jábọ̀ ròyìn sí ti ìgbọ́ yín. Ire o.